afternoon, good evening, good morning, every one of my fans all over the world. I am married Dr. Kola Olatunji, as you know, Ìgbàgbọ́ Yorùbá. Ẹ̀rí pé tó jọ́ mẹ́ta tí ẹ ti rí mi, a travel lọ sókè òkun ni. Ṣé rí àwọn egbògi mo endorse o látọ̀dọ̀ bàbá Olorun ní Senkan. Olorun ní Senkan. Gbogbo àwọn product pátápátá atato yọdún, tested and confirmed. Wherever you might be watching me, just pick that number, call that man, and your problem is purely solved. I greet you. Ajorunbe nínú àwòtán gan ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni bàbá Olorun ní Senkan tí mo wà ní ìlú Ìlọrin tí mo jókòó sí agbo ọba ní àdúgbò tá ń pè ní Orí ló pé. Èmi ni wọ́n ń pè ní bàbá Olorun ní Senkan. Egbògi tí mo mú wá fún wa lónìí ni ó pé oríṣi mẹ́ta. Àkọ́kọ́ níbẹ̀ ni pé ọṣẹ tó wà lọ́wọ́ mi yìí, ọṣẹ yìí ṣiṣẹ́ fún ẹni tí ó bá ní ìjákulẹ̀ ọkọ tàbí ìjákulẹ̀ ìyàwó. Ó sì tún ṣiṣẹ́ fún connection fẹ́ni tí ń wá ipò àbẹ́ni tó fẹ́ káyé mọ̀ òun ṣe nǹkan dáadáa. Ọṣẹ tí ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí, ọṣẹ connection yìí kò ní repercussion o, bẹ́ẹ̀ ni kò sì ní ìjákulẹ̀ aburú kankan. Àmọ́ ọṣẹ yóò ṣiṣẹ́ fún ọ tó mọ̀ pé Ọlọ́run ṣoore fún wọn náà lórílẹ̀ ayé tá wà yìí. Ẹlẹ́ẹ̀kejì, ẹ wo kinní tí ń bẹ lọ́wọ́ mi yìí. Ó ṣiṣẹ́ fún ẹni tí nǹkan ọmọkùnrin rẹ̀ bá kéré ju ọjọ́ orí rẹ̀ lọ. Ó sì ṣiṣẹ́ fún ọmọkùnrin tí ò lè takútú lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Àbí ìwọ ọmọkùnrin tí wà tóbìnrin rẹ̀ ó jọ wà nú ilé tó ṣe súkẹ́súkẹ́ tó tètè dà tó o bẹ́ẹ̀ lo àgbo tí ń bẹ ní ọwọ́ mi yìí, nǹkan ọmọkùnrin rẹ yóò tóbi sí i. Bàbá, ìjọ àbáríbi ni bí wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbé àgbo yìí lura ojú ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ti lò náà ni ó ti lẹ́yìn tí máa mọ̀ bẹ́ẹ̀ lo nǹkan. Nǹkan ọmọkùnrin rẹ ó pẹ́ jù yẹnyẹn ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì, gbogbo ibi tí kinní yẹn bá kú sí lára rẹ yóò jáde padà. Bákan náà ó ṣiṣẹ́ infection, ó ṣiṣẹ́ kòkòrò inú ara. Ìwọ tó ní gonorrhea, ìwọ tí nǹkan sọ kúlúkúlú nínú àgọ́ ara rẹ, ìwọ tí o fẹ́ ní oyún tí oyún náà dúró sí ọlá. Ẹlòmíì ò ní tìtú àsìkò tí ò yẹ kó rí ìkóṣù ẹ̀ mọ́, ìkóṣù ẹ̀ ò ní wá mọ́. Bí kinní yẹn bá wá ń sọ̀kalẹ̀ nínú ara ẹ̀, yóò máa wá díbì kan, kinní ìdọ̀tí tó yẹ kó jáde yẹn ò ní jáde, inú rẹ̀ ó máa wá jáde díẹ̀. Òun máa rò pé òun tóbi ni. Ó ṣiṣẹ́ fún oyún ìju tá à ń pè ní fibroid. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni egbògi tó wà lọ́wọ́ mi yìí. Tá a bá parí ẹ̀ tán inú ìgò ni máa ń wà, ìgò funfun. Ìwọ tó wà l'Amẹ́ríkà tí ọ̀nà ò sí fún ọ tó sì lè sọ fún wọn lé táwọn yòókù rẹ ti fọkàn sí pé Ọlọ́run ti bá wa gbàdúrà dádì, Ọlọ́run ti gbàdúrà mọ́mì níbi tí wọ́n wà, tó sì mọ̀ pọ́n náà sí fún ọ. Lo kíní ọwọ́ mi yìí wò, gbogbo ibikíbi tó o bá ti ń wò mí, ó bá àánú pàdé. Àgbéga wọn mọ̀ fi lọ ọ́, ò ní náà kan tán mọ́ kó tó mọ́ rí mi. Ọwọ́ rẹ ò sì ní kànsàlẹ̀ àpò, ó kéré wálé ni o. Àdírẹ́sì mi wà ní agbo ọba ní àdúgbò tí wọ́n ń pè ní Orí ló pé nílùú Ìlọrin, Kwara State, Nàìjíríà. Ibi tí ń gbé ni mò ń sọ fún ẹ yìí, ilé mi nìyẹn. Bó o bá ti débẹ̀ ó ti rí bánà mi wájú ta lé mi, bàbá Ọlọ́run ní í ṣe nǹkan. Èmi kọ́ ní ìṣe Ọlọ́run ni ó ṣe é. Ọlọ́run ni ó ṣe é. Bá a bá já ewé tá a jégbò tá a kó gbogbo ẹ̀pọ̀ tá a sọ́dọ̀ dídí, bá a bá fi tọ́lọ́run sí kò lè mú yẹ́ẹ̀sì. Báwọn èèyàn ṣe wá ń padà wọ́ọ̀dọ̀ mi wá dúpẹ́ bàbá yìí tẹ́ náà ní ṣòro ṣe. Telephone number mi 081 08 01 20 91 081 08 01 20 91. WhatsApp number mi nìyẹn. Business number mi 091 30 86 06 16 091 30 86 06
16 bàbá gbogbo ìgbàkúgbà bákan náà ẹ̀yin ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin tẹ́ ń láǹfààní àti máa gbọ́ mi ní dédé àsìkò yìí ọlọ́run ni ẹ jẹ́ ká gbára lé o torí pé kí ni orúkọ ọlọ́run la fi pèlò gbogbo tí ń polówó fún yín ó sì dá mi lójú dọ́dọ̀ ọlọ́run pé pẹ̀lú ògo ọlọ́run